ẹ káàárọ̀. Ẹ kú iṣẹ́ àná ọdún tuntun la wà yìí. Aṣọ̀dún ayọ̀. Aṣọ̀dún bàlújẹ́ o. Mi ò fẹ́ wàhálà. Bàbá ti dé. Ètò mi. Bàbá di landlord. Ẹ máa ti bọ́ sọ́dún tuntun báyìí. Mo ti dàgbà. Ilé ṣe wàhálà mọ́. Mo ti ní PA tí mo bá yín ṣe ètò. Gbogbo yín ẹ bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá ti mú ẹ̀sùn ẹ̀ wá èyí lè jáde kódà kó sọ́wọ́ ọdún mẹ́wàá èyí lè jáde láì mú ẹni tì. Ẹ kojúmọ́ o orúkọ tèmi ni Ambassador PA Àdìsá Òjò Mokoka láti ọ̀dọ̀ Babájẹ̀yọ̀jẹ̀ èmi ni new PA yín. Ẹ wò ó bàbá fẹ́ràn yín wọ́n ti ṣe àwọn òfin tuntun kalẹ̀ tí ẹ tẹ̀lé ní inú ọdún yìí ẹ máa gbọ́ ní sísẹ̀ntẹ̀lé. Òfin àkọ́kọ́ ni pé ẹnikẹ́ni tó bá jáde nínú ilé yìí tó bá lè tasẹ̀ àgẹ̀rẹ̀ tí aago 8 alẹ́ bá ti lù bá ní ìta tí ọlọ́dẹ bá ti mú kò gbúdọ̀ sọ pé inú ilé ló ti wá torí bàbá Jẹ̀yẹ́jẹ̀ sọ pé àwọn ò ní dá sí tọ́lọ́dẹ bá ti mú àbọ́lọ́pàá. Ẹ dákun PA àbẹ́mi náà ń pè yín aago 8 àbẹ́mi lẹ pè ìyá ilé wọlé láago 8 o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ sẹ́sì à ń ṣe nínú ilé ìṣẹ́rí ìwọ̀n mọ̀ mi báago kan sí 2 òru èlù àwọlé o kí mọ̀ ṣe wẹ́mọ̀ dálé yín gbé ni o. Ẹ wò ó ẹ bá àmọ́ wọlé láago kan òru ṣùgbọ́n òfin tuntun ni pé táago 8 bá ti lù ibi tó bá ti dé báyìí náà ni ẹ sùn ẹ fẹ́ àbí ẹ̀kọ́. Òfin ẹlẹ́ǹkejì látọ̀dọ̀ Mr. Babájẹ̀yọ̀jẹ̀ àgùntàn ṣéwì láàyè ẹranko burúkú dáná rú objection my lord. Ẹ wo òfin ẹlẹ́ǹkejì ni pé bàbá lánàá fẹ́ràn yín o ẹ sì kí wọn kú iṣẹ́ torí òfin tán ṣe torí ara yín náà fi ṣe. Ẹ wo wọn ò fẹ́ kẹ́ ẹ tètè sá wọn ò ti fẹ́ kó ń jẹnu ilé yín tètè mọ́ ọ tán láàrin ọ̀sẹ̀ ẹ mọ̀ ní àǹfààní láàrin ọ̀sẹ̀ ẹ mọ̀ ní àǹfààní láti mọ̀ wẹ̀ ní ẹ̀ẹ̀mejì ẹ sì mọ̀ sùn ní ẹ̀ẹ̀mejì láàmọ̀ sílẹ̀kùn tọ́lẹ́tì. Ọdẹ́sì. Bàbá Sọ̀jádé. Bàbá Leonard ó lè rọrùn fún ẹ̀yin láti yàgbẹ́ ní ìgbàkigbà tẹ́ bá fẹ́ ṣùgbọ́n àwa tí a fún ní òfin kò rọrùn fún èmi àti àwọn èèyàn mi bẹ́ẹ̀ yẹn o. Dáre ẹnu ẹ. ẹ wá lérò èwo gba bàbá gọ ibo yẹn bí tó dé. ẹ mọ̀ bẹ́ẹ̀ lẹ̀ ló ń ṣẹlẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ lẹ̀ tètè dé. ó dà mọ́ orí ìyá yín lọ. Ẹ wo òfin ẹlẹ́ẹ̀kẹta bàbá láńlọ́ọ̀dù ní ẹ̀yin kan wà tẹ́ ẹ̀ mọ́ ń kọjá àyè yín tó jẹ́ pé ayálégbé ni yín kódà tẹ́ ẹ̀ tí ìrówó ra búlọ́ọ̀kù débi tẹ́ ẹ̀ kọ́lé wọ́n wá ní pé ẹ gbúdọ̀ ṣebẹ̀ tó ní mangijo ẹni tó bá ṣebẹ̀ tó ta sánsán bàbá láńlọ́ọ̀dù ní bí ó ṣe gba ẹran ló wà nù rẹ̀ àwọn gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. Òfin ẹlẹ́ẹ̀kẹrin tó kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ pátápátá. Ẹ wo bàbá láńlọ́ọ̀dù ní yàrá kan èèyàn tó sùn síbẹ̀ jù náà ní 2 torí kílé mọ̀ bá wò wọ́n wá ti fi kún síwájú wọ́n ní kẹ́ ẹ lọ sí ìtòsí ọmọ bí kẹ́ ẹ lọ sí family plan ẹ gbúdọ̀ bí ju ọmọ 2 lọ nínú ilé ọmọ 2 ẹ gbúdọ̀ bí ju lọ nínú ilé. Ìyàwó sọ fún àní bàbá àyí òfin yìí bá wọn náà mú. Gbogbo rẹ̀ landlord ẹ kú òfin olúwa láàánú yóò fa ìjọba nílá yóò fàyà. Àmín o àmín o ọlọ́run fàyà o. Ẹ̀yin ń ṣòfin gẹ́gẹ́ bí alààyè ọlọ́run ò ṣòfin báwọn. Ìkíní ẹ mọṣẹ́ tèmi ń ṣe bí iṣẹ́ babaláwo lèmi ń ṣe adáǹṣe ni mí àwa máa gbé tutù láàrin òru ìwọ tó o bá sì fojú rí o wò ó fìrí báyìí ó kú pín ni ìyún kínní ẹ̀ẹ̀kejì ní pé wọn ì sí ọmọ mọ́ ọ̀gẹ̀dẹ̀ la wọn ò lè sí ọmọ mímí la lóòótọ́ èmi nìkan ní ń gbé àmọ́ ọmọ 12 péré ni mo bí. Bàbá ọmọ 12 dọ́sìn nìkan mọ̀ nù ní péré. Bàbá iṣẹ́ ọlọ́ọ̀ni ẹ mọ̀ tù wò. Bàbá ẹ fẹ́ lọ ta ni. kápẹ́rẹ́ wa máa kú ó ti dà. wọ́n sì ti dàgbà
wọ́n lè máa wá kí mi lóòrèkóòrè bí wọ́n ju mẹ́ta méjì lọ torí kí ni mọ̀ ń sanwó ilé ni rẹ́fúlálì ẹ jọ ẹ mọ̀ ní àlà ṣe gbọ́. ẹ wo bàbá irúnmọlẹ̀ ẹ wo nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bàbá láńlọ́ọ̀dù gbà kan wọlé wọn àpúfù kejì nígbà tẹ́ ti láwọn ọmọ yín ojú méjì tí wọ́n mọ̀ wá méjì lọ wọ́n lè mọ̀ wá ṣùgbọ́n mo ní béèrè tí mo fẹ́ bi yín o ẹ jọ bàbá irúnmọlẹ̀ mo ní béèrè kan tí mo fẹ́ bi yín o ṣé àwọn irúnmọlẹ̀ ti yín àwọn ejò oúnjẹ ìgbàlódé ṣé wọ́n ń lọ cycle lọ jayé michael ló mà rán aiko hotel ló mà rán níbi tí mr babajẹ yọ jẹ irúnmọlẹ̀ yẹn níbi tí bàbá ti lọ máa ń jayé ẹ wò tẹ́ bá débẹ̀ bí pé dálùjọ́ náà ni o bóyá àwọn ètùtù tẹ́ bá fẹ́ ṣe lé àwọn irúnmọlẹ̀ yín tẹ́ bá ti fẹ́ fún wọn lóúnjẹ yìí ju ibi tí aiko wà fún yín ló mà rán kò ní dípẹ́ ń ṣe wàhálà gbogbo kẹ́sẹ̀ mọ́ lọ sí eré eku lọ́rẹ̀já lọ́ra kìíní tẹ́ mọ̀ gbé fáwọn irúnmọlẹ̀ yìí o tẹ́ bá ti dé aiko kò sórí oúnjẹ tẹ́ wá débẹ̀ tẹ́ fún wọn. sẹ́ni báwo máa yé mọ́ bẹ̀ sẹ́ni báwo máa yé mọ́ bẹ̀ bàbá já ẹ wo kò sóúnjẹ tẹ́ bá débẹ̀ ẹ wo èsì fẹ́lẹ́ àwọn irúnmọlẹ̀ yín gan wọ́n mọ̀ gbádùn èsì ó mọ̀ fẹ́ sí wọn ni tó sinmi fún wa bẹ́ẹ̀ tó bá fẹ́ wẹ̀ o sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lórí yín o. fíye ọṣẹ ọkù làákàyè ọṣẹ ọlọ́run ọba tó ṣẹ̀dá èèyàn méjì lọ́lọ́run ṣẹ̀dá wa ọwọ́ wa ọlẹ́ṣà bí kan bá kán èkejì ọmọ iṣẹ́ bọ́ ọ bá gbé tutù ojú kan rẹ̀ bá fọ́ ọ máa lò kan òkú sọ̀n gbọ́ torí ẹ̀ lọ́lọ́run fi dá nǹkan rẹ̀ ní méjì bí tí rẹ̀ kan bá di ọ máa lò kan. bí ẹ dákun ọmọ mi lókè prof fẹ́ sọ̀rọ̀. ẹjọ́ ìkọ̀kan ni prof yẹn dìde. ṣe rí àwọn òfin tẹ́ ṣe yẹn mo fẹ́ kẹ́ mọ̀ pé it will be illegal to discuss legality in an atmosphere of illegality. More so, gbogbo time people is ṣe they're making us, they're puffing that tobacco, they're puffing. Awala mama inhale, they were hazardous to our health. And you are vicariously liable fún nǹkan tó bá ṣe. More so, I don't know. And ṣòfin aago mẹ́jọ, well, it's not my business. Tí n bá ti wọnú lẹ́mi, you know, I read book a lot. I read so many books, encyclopedia, Oxford or whatever kind of dictionary. I read it. You need to visit the physician, you know. So, timba wole mi lago marun, le ma chat mo, you know me. So it's not my business. Then they're talking about 8 o'clock. You know, it's none of my business, like I said. But yes, I'm still talking. The bathing twice a week, it can't work. Me, I can bath 10 times a day. It's not a business. And for these people, you know, the people that do trade by barter, you know, all the local cookers are very cold of the inner cuckoo. They need to actually get it clean. So, it can't work. And more so, I don't know, òfin tí èèyàn bá ti ṣe, tí ó bá ti wà antagonistic to the Nigerian Constitution. It's null and void. So therefore, so, at this dramatic moment and place, be here, I raise to power infinity. I will tell you, kò lè work. Ọlọ́jọ́ dá fún yín prọ́fù ayé èèyàn bí àwọn ẹ̀gbọ́n tó sọ ni wàhálà. Wọ́n ní gbogbo ń táwọn bàbá sọ pátápátá gbogbo òfin tó fi lélẹ̀ wọ́n ní àwọn ti fara mọ́. Wọ́n ní kódà àwọn lè ṣe lọ́sùn kan gbá káwọn ọmọ bòmí ara káwọn ọmọ sùn. Ìyẹn ní SM lẹ́ẹ̀kan ó béèrè kí ni meaning ẹ̀ because you are SM provider, self-medication provider. Ẹ bá ti kó ogun àwọn kìíní yẹn mọ́ra wọn, you give them one kàn dá gọ̀gọ̀gọ̀gọ̀. Many of them ní tí mi ń sọ ní pé gbogbo òfin tẹ̀ ṣe yẹn kò lè work. Àwọn tó bá wù kàn dé lágo mẹ́jọ kàn dé lágo mẹ́wàá ẹ ti ń tẹ òfin wọn right of movement ẹ̀dá right to freedom of movement ẹ mọ̀ ẹ ti ń tẹ̀ mọ́lẹ̀ èjì ẹ tún wá ní
ìyàgbẹ́lẹ̀ méje. This thing is natural. Tínú ṣe ọrùn mi sì mi lè dú lọ kí n ìyàgbẹ́lẹ̀ mẹ́fà léde tó bá mú mi. Ṣé máa ń kọjá yàrá yìí náà tẹ̀yìn àti ìyàwó yín tẹ́ máa ń fi so para yín tẹ́ máa fi ń dára. So if it's voluntary kí ló mú yín tẹ́ máa ní ìgbẹ́ that is advanced stage of iṣó ká tún máa fi time sí. No kò lè work. Kò lè work. Orí yín bẹ́ẹ̀ ẹ wo ẹ kó atótónu látàárọ̀ ọba àṣẹ ni ọba máa ń pa Mr. Jẹ yọ jẹ the landlord. ó wé bẹ́ẹ̀. ẹ tẹ̀lé lórí kúṣọ́ ní ààrẹ. ẹ wo bàbá ní kí n sọ fún yín pé ẹ mọ́ gbàgbé o pé ṣe mọ̀ pé gbogbo ẹni tẹ wá sípàdé ẹ̀sẹ̀sẹ̀ sanwó ni last month làwọn lé àwọn bíi 60 jáde kúrò nílé nígbà tí àwọn ò tẹ́ wọn lọ́rùn ẹ sì mọ́ gbàgbé agreement tẹ tọwọ́ bọ̀ pé tẹ bá ti sanwó ẹ̀ lérí náírà kan gbà padà bówó bẹ bá ti lọ bówó yín bá dì bẹ bá jẹ oṣù kẹ lérí pínì mú jáde kúrò nílé ẹ fẹ́ o ẹ kọ òfin tí wàá lo àṣẹ́sìgbò kọ́. ṣẹ̀rí ẹ̀yìn kan tí mi wò nínú ilé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yin ẹ̀ṣin babaláwo ìyẹn àfáà tó jókòó sẹ́yìn yẹn láì tó ń sọ eléyìí àláì ṣùgbọ́n láì dis láì ló kàn sọ ẹ̀yin náà ẹ̀dẹ̀lẹ́ lóògùn bàbá yẹn ń sọ̀rọ̀ ó misbehave ẹ̀ lè fògùn tán ara ẹ̀ lóògùn mẹ́. no. ẹ̀ lóògùn mẹ́. ọmọ ọba ìjagun bí ẹrú. ẹ̀ lóògùn mẹ́ ra ẹrú. Sigidi lèmi máa ń lọ sí ẹrú. òfin buhari lò létò yìí òfin buhari lò létò yìí